ṣẹlẹ̀ happen níbo Ọ̀yọ́ state ohun tí ìwà àtẹ̀mí ti ń pariwo láti bí iye ọdún bíi mélòó kan sẹ́yìn ta ni a ò fẹ́ kó ṣẹlẹ̀ ó mà ti ń ṣẹlẹ̀ lójú ayé wa báyìí Ọ̀yọ́ state lélẹ̀ ti ṣẹlẹ̀ kí n ti máa kà fún yín sínsìn ní èní elénìí mo rò wípé láti bí ọdún bíi mélòó kan especially ní ìgbà bàbá Jonathan regime tí wọ́n kó àwọn Chibok girls àti ìgbà yẹn ló ti jẹ́ pé every three market days òun ni wọ́n máa ń kó àwọn student pupils ní northern part wọ́n á kó wọn lọ wọ́n á ní kí ìjọba kó wá fi òbítíbitì bílíọ̀n kí wọ́n wá fi gbà wọ́n lé àbí ìwà àtẹ̀mí ń jọ ń gbọ́ a ní ká ẹ jẹ́ ká pawọ́pọ̀ kó má dé bá wa kí irú situation yẹn má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ohun tí ìwà àtẹ̀mí ò fẹ́ bá ṣe pariwo tó ó ti padà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ léni suspected government abducted pupils killed teacher in Oyo State. The Oyo State University Basic Education Board, Oyo SUBEB, on Friday said an unspecified numbers of pupils were allegedly abducted and a teacher killed by suspected gunmen in Ahoro Esiele community, Orire local government area of the state. The incident was announced in a Facebook post by Oyo SUBEB chairman Nureni Adeniran, who described the attack as dark, unfortunate, and painful. Wọ́n sọ nísìnyí fún wa pé iye student iye pupi báyìí ni wọ́n kó lọ o. Wọ́n àbẹ̀yẹ ẹgbọ́n bẹ̀ àti ìmọ̀ iye tí wọ́n kó lọ o. Ṣùgbọ́n jẹ́ kó yé wa pé wọ́n pa teacher kan. Wọ́n pa teacher kan. Ó wá lè jẹ́ mẹ́wàá at the end of it abá máa wá lọ wá bọ̀ ó mọ̀rọ̀ you know. Ohun tí a sọ wípé kó má ṣẹlẹ̀ ṣe ti rí pé ó ti ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́. Wọ́n ti ń kó pupi gẹ́gẹ́ bí northerner tó já sí wípé wọ́n ti finish pẹ̀lú Kwara wọ́n ti ṣe testing Kwara wọ́n ti rí pé gbogbo bí wọ́n ṣe fẹ́ gbogbo bọ́n ṣe plan ẹ̀ ipe ńgbà tó bá bẹ̀rẹ̀ sí ní pa yín tán hàn yín lè mọ̀ ẹ̀yin fúnra yín lẹ máa di agbọ̀n tẹ́ máa di bag tẹ́ máa di ẹrù tẹ́ máa fi ilé bàbá àti ìyá yín tẹ́ máa fi sílẹ̀ fún àwọn táwọn máa wá jogún ẹ̀ tí ẹ̀yin ò ní family house mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ tó sá kúrò ní Kwara ó dẹ̀ pé ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ míì ní kẹ́ padà omi ìdẹ̀ sọ pé bẹ́ẹ̀ ṣe kúrò tẹ sásàlà fẹ́mi yín pé nǹkan tẹ ṣe ò dá o ìkọ̀lé ayé ó sàn jù kọ̀lé ọ̀run ṣùgbọ́n tragedy tó wà ńbẹ̀ ni mo sọ fún yín tí ẹ bá mọ̀ abẹ́ mọ̀ ẹ kàn try láti shave ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ pé it's too painful it's too hurtful bẹ́ẹ̀ vacate family house yín yẹn láìpẹ́ láì jìnnà àwọn Fúlàní á máa take over tó já sí wípé wọ́n á tún náà jagun gbabẹ̀ lọ́wọ́ yín ni bí ọ̀rọ̀ story Ìlọrin ẹ ti rí gẹ̀mọ́ yẹn lọ wọn á ná jagun gbá ní anywhere téèyàn bá ti jagun gbà tó gbá lẹ́bẹ̀ ó ti di ti ẹni yẹn ẹ ti lose family house in one after the other this is one of their plan but kọ́rọ̀ nílé yẹ dáadáa jàjọ wo fídíò yìí. wọ́n ní bá ti kàlejò wá bẹ́ẹ̀ tí àwọn alákàlà tán àbáwọn ṣàìníyàn tí àwọn bá kakùdẹ̀ tó tẹ̀lé ṣà ẹlẹ́rìí tó pọ̀ ní bẹ́ẹ̀ o lágbègbè tó pọ̀ ní bẹ́ẹ̀ jà oṣù mọ̀bù tó pọ̀ ní bẹ́ẹ̀ òbúládé tó méjà ní bẹ́ẹ̀ gbọ́ tulẹ̀tọ̀ náà ẹ̀ àsán tẹ̀bítàrà ẹ̀ àsán ọ̀nẹ́bàdé ti gbàbọ̀dé kù dẹ̀yìn lóbi kó fẹ́ dàgbà lẹ̀ dẹ̀yìn ẹlẹ́rìí àbọ̀ ayọ̀ òjò ṣùgbọ́gbẹ́ ẹlẹ́rìí lálẹ́ tó gbọ́nù ní mọ̀gbọ́ ayẹyẹ bá lẹ́yìn ìjà lálẹ́ ẹlẹ́rìí gbọ́nù ọ̀nà bẹ́ẹ̀ ẹlẹ́rìí tó pa ó kóòtù ajálẹ̀ rẹ̀ yóò bó kété pátápátá yóò dá wa borí o ọ̀kan náà lẹ̀ máa dàgbà o ogun mi kò wéré lé odò ẹ̀yìn kò wéré lé yìí o ogun ẹ̀kọ́ dẹ̀ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ rí ojú bàbá tó gbọ́ o lódùgùdù lágbógun ló olómi yẹ kó lè máa wọn pa ló gba wà tẹ́ rẹ kókun alùbọ̀tẹ̀jà lójó lókòrò ló gbèjà dẹ o adógun ló gbọ́ níbo ọ̀gá náà ní òwà kéré malẹ̀ lókòrò ló gbèjà dẹ o asúmọ́lùjà lókòrò ló gbèjà dẹ o olùwẹ̀rẹ̀ máa gbọ́ kókó lókòrò ló gbèjà dẹ tọ́mọdé dẹ ìtagbàdẹ máa dókun kó wa o gbogbo alámọ̀dé wọlé o wọn ní bá ti mójú bò dá ṣubíṣu dẹ alẹ̀ tó pọ́ pàápàá jùlọ ohun ìyá wọn lóṣè ní ọjọ́ ìyá ṣe kọ́ngírẹ́sì ẹ̀ fẹ́ ọ̀run dẹ̀ ọ̀nà bá ti yíbo bẹ́ẹ̀ lóbi kan kó ń bẹ́ẹ̀ wọ̀ dẹ̀ èsì alẹ̀ dẹ̀ tó pọ̀ ní bẹ́ẹ̀. bí tẹ̀tẹ̀gọ́ bá ti jí ló wú ọ̀ ayọ̀ tewétewé ló bá ti dọ̀sọ́ gangan rọ tewétewé wúrọ̀ ní bẹ́ẹ̀ ló rọ tọmọtọmọ lẹ́ni ní bá ti jí ló wú ọ̀ àṣepọ̀ ní ilé àgbọ̀n
láago méjìlá bá ti gbọ̀n tọwọ́ ti tẹ́ gbọ̀nà ọ̀nà bẹ́ẹ̀ nítọwọ́ ìgbọ̀nà. ẹ̀yin bẹ́ẹ̀ wọn ló bẹ́ sọ yóò ọ̀nà bẹ́ẹ̀ ló ka kú tẹ̀yìn wá. kòtò wa pátápátá o adélé ọba dẹ̀ ọjọ́mọ́ màdó ṣe o. ọgbọ́n ọlọ́jà dẹ̀ ọgbọ́n àkàwọn dẹ̀ ní o alẹ́ náà gbọ́jọba ọgbọ́n méjì ọgbọ́n àwọn lùlú ẹ̀yìn. ọ̀rẹ́ bá ti àjọba yìí tó bá ti ṣe àgbọ̀tún dẹ̀ má tó jẹun. lóde ìbínú ọmọ gbàṣàbílẹ̀ má tó jẹun. ọ̀rẹ́ bá ti àgbàṣàbílẹ̀ lárugẹdù dẹ̀ àkóso ta lóde tí ó yẹ o. oṣù lé àdélé lóde àkọwọ́ tì í. àwa ọlọ́pàá Yorùbá tètè tó dò ube máa bá wa o. àwọn ènìyàn pátá ube máa bá wọn o. o màdùkú pọgbọ́ lọ́jà dẹ o ọgbọ́n ẹ̀kú o màdùkú pọgbọ́ lọ́jà dẹ dodo kò tìrì ìdájà lépẹ̀dé o màdù solo ìnágbó alẹ̀gbálẹ̀ màdù ṣe wọ́n o. ní tèdùmarè gbogbo àdúrà tẹ́ gbà nídànrè yẹn àṣẹ́gun ìwọ tó o bá jọmọ kóòtù ilẹ̀ Yorùbá original bá mi fàṣẹ sí fún wọn gbogbo ẹni máa kógun jà yín nínú ìdànrè àti the rest of kóòtù ilẹ̀ Yorùbá kí onílẹ̀ kó pé sọ́dọ̀ gbogbo ẹni máa gbowó lọ́wọ́ politician tátorí political party àbí politician candidate ẹ̀ tá lóun fẹ́ gbẹ̀mí ẹnì kejì wọ́n ti gbé yín ré mo láìkì àwọn ìdẹ̀rẹ̀ yìí àbó láìkì wọn. bàbá gbogbo yín gbẹgbẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣe ó tún lóníṣẹ̀ṣe tó máa gbàbọ̀dẹ̀ náà ìpè yẹn àṣẹ́gun ṣùgbọ́n ẹ̀ fi kankan sí ẹ̀ fètò ààbò tó péye àbẹ́mi ni mi ò gbédè ìdánrẹ́ ni bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ gbogbo ẹni máa kógun jà yín gbé Fúlàní ṣépè fún tẹ́rọ́rìsì kan kọjú ìkíní táwọn wí síra wọn èpè lè mú wọn kan kọjú ìjà síra wọn ẹ máa fi sínú àdúrà ẹni kan fọwọ́ ara wọn ṣera wọn ẹni gbogbo tẹ́rọ́rìsì tó bá fẹ́ wá pa àwọn èèyàn wa nílẹ̀ kóòtù ilẹ̀ Yorùbá ẹni kí wọ́n kọjú ìjà kan tàtàtà ara wọn àbẹ́kìrì tó ṣe mistake tàtàtà ara wọn náà àwọn fídíò kọ̀ọ̀kan ẹni tó bá ti wá ṣèyẹn tó kí ẹ̀fún fún wọn kí èdì kó dì wọ́n ọmọ alágogo dẹ kí wọ́n wá tún ṣe kí ni kí wọ́n gbé ọ̀pá kí wọ́n lọ sọ́dọ̀ àwọn leaders wọn kọ́ lọ tàtàtà wọn kọ́ fọwọ́ ara wọn pa àwọn leader tó ń lead wọn tó kó wọn jọ tó recruit wọn àti gbogbo ẹbí wọn pátápátá kan para wọn dànù ẹ máa fi sínú àdúrà. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí máa ń fẹ̀ lójú díẹ̀díẹ̀ ọ̀rọ̀ terrorism ó mà ti ń gbilẹ̀ ó mà ti ń rinlẹ̀ gan nílẹ̀ Yorùbá Ọ̀yọ́ state mo dẹ̀ ti sọ mo ní lẹ́yìn Kwara Ọ̀yọ́ àti Ọ̀ṣun especially Ìwó ní Ọ̀ṣun state àti Ògbómọ̀ṣọ́ ibi méjì yẹn àwọn náà máa gbàbọ̀dé ẹ̀ wọlé ṣẹ́dẹ̀mọ̀ àwọn mufti ti wò ṣífì máa mú Ayílára tògbómọ̀ṣọ́ ẹ máa múra lẹ̀ so tọ̀yọ́ báyìí congratulations jàre ẹ̀yin Oríyọmí àǹkó bàbá Ṣítù gbogbo yín agígínẹ́rin owó wọ́jà gbogbo ẹ̀yin ṣífì máa mú gbogbo yín tẹ́ gbọ́n tán tẹ́ mọ̀ ju every other person lọ tẹ́ mú létí terrorist leader Gumi ṣé Gumi tẹ́ gbé wá sílẹ̀ ilẹ̀ Ìbàdàn ẹ̀yin ọmọ Ìbàdàn àjọrò sùn ẹ pẹ̀lẹ́ wọn rí nǹkan gidi kan wá gbé wá bá yín wọn wá ka yín mọ́lé àkíríkà àìkárí àmkọ́mọ́ àkíríkà ṣe Gumi là ń sọ o àkíríkà olórí terrorist àkíríkà bàbá Ṣítù gbé wá o àkíríkà Oríyọmí Amsati ó gbá kíríkà wá o Oríyọmí Amsati pàdípàdí Sheikh Ahmed Gumi ni wọ́n máa gbé Gumi wá o àkíríkà tẹ́rọ́rìsì nìbàdàn o àkíríkà àtijọ́ tó ti wẹ́kọ̀mù olórí àwọn tẹ́rọ́rìsì nìbàdàn mi ò rò pé Ọ̀yọ́ state remain the same ó ti worst ẹ má wọrí very soon ibo lẹ́yìn máa sá lọ jàre ẹjẹ́ àbèrè lọ́wọ́ wọn ẹjẹ́ àbèrè ẹ̀yin ìran mi ẹjẹ́ àbèrè lọ́wọ́ iṣẹ́ mọ̀ pé gbà tí wọ́n lé wọn ní Kwara àti ẹ̀mọ́ bíi tán sá lọ náà wọ́n ti ẹ̀yìn rí bí sá Lagos gbogbo ẹ̀ ẹjọ́ ibo lẹ́yìn Ọ̀yọ́ náà máa sá lọ ṣe mọ̀ pé Ọ̀yọ́ àwọn ọmọ Ọ̀yọ́ wọn jẹ́ ìyà kan tí wọn kì í láìkì òtítọ́ náà láyé èèyàn tó bá ti ń sòótọ́ fọmọ Ọ̀yọ́ wọn fẹ́ fi ìwà àjọ Ìgbò kind of àwọn lọ̀tá wọn ṣe mọ̀ pé oró inú wọn bíi tẹjọ ni àwọn náà dẹ̀ láìkì ọ̀tẹ̀ jù ọ̀tẹ̀ máa ń tẹ ní rì ni ṣe ti rí ẹ pẹ̀lẹ́ congratulations o ibo tó bá ti wá lẹ́yìn ní village ibo lẹ́yìn náà tún fẹ́ kágbọ́n àti irú ẹ̀tẹ̀rù àti gbogbo ẹ̀ lọ ibẹ̀ ni kankan là ń lọ jọ nítorí Ọlọ́run mo sọ náà wọ́n ní rán ni
ní last year wàá rí nínú fídíò mi ìwọ tó máa wo fídíò lè ṣaláì wo fídíò mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mi mọ̀fọ̀ mo máa ń ṣe findings kí tó jáde ṣèbó gbọ́ nínú fídíò mi kan wípé wọ́n fẹ́ yọ COS Chief of Staff to the President Bola Ahmed Tinubu ta ni Fẹ́mi Gbajabiamila àfàmọ́ làlálàlà bá mi fa mọ́ bá mi gbàjà bàbá ìdí méjì náà fẹ́ fi yọ bàbá dànù fókífókí mo pariwo mo wà lára àwọn tó gbéṣẹ́ yẹn ṣùgbọ́n wọ́n bá síta wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ irọ́ ni kò sí kàkà kò séyàn tó lè yọ ta ni ò jẹ́ kí wọ́n yọ Gbàjà ta ni èèyàn tí wọ́n jẹ́ kí wọ́n yọ Gbàjà gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ tẹ̀lé mi wá gbọ́ fídíò. Lost my job as the chief of staff last year because of this pandemic. You are alive today, you can go and verify with them. The president called me to his study in his house in Abuja during the Obasa saga, impeachment saga. I hear this one is your boy, the one we gave to you. I said, yes, sir. Here is part of the people that are causing problems in Lagos State Assembly. I hadn't spoken to this one. Immediately, I said to Mr. President, no. This one is not part of them. I hadn't even spoken to them because I didn't know whether it was part of them. I said, no, it's not part of them. Well, I'm telling you from intelligence that it's part of them. Go and tell him to retrace his steps. This is what Mr. President told me. I said, yes, sir. Call them. That's why I say, Melo. Just let the president, this is what he said. If you are one of these people, if you are part of them, get out of there. And he decided to do this. Don't get it. Or no. 3 days later, the Director General, DGSS, called me. Chief, there's a problem. Your name is being mentioned all over the place. That you are the one behind, you are supporting Desmond in this event. Of course, President will not believe that Desmond will do such a thing and I will not know something. The DGSS, I have spoken to Desmond. Oh my young God, he has not done anything. I called him again. Desmond, go and make a public statement that you are not part of it. Go and make a public statement till tomorrow. If it was not that I had the kind of relationship I had with Mr. President, I won't be here today. I've been in the process of I've never heard people bring religious division into this our constituency. For Desmond to be getting calm, this State Assembly of Nigeria to be writing official letter to me and to the party, causing division between the Muslims and the Christians. As far as I was... Bàbá Gbàjà fúnra lára wọn ti ṣàlàyé ọ̀rọ̀ dojú ẹ̀ ni. I nearly lost Chief of Staff position because of Desmond Elliot. Gbajabiamila ló sọ bẹ́ẹ̀. Ṣèbálàyé yẹn lẹ fi tí ara yín gbọ́ mẹ́. Ó ga ni o, rẹ́rẹ́rún bẹ́ẹ̀ yẹn o. Only I almost lost my job as Chief of Staff last year because of Desmond Elliot. My president called me to his house in Abuja during the Lagos Speaker Obasa saga. He said, I heard this Desmond is your boy, the one we gave you. And I said, yes, sir. He is one of the people causing problems in the Lagos House of Assembly, Gbajabiamila stated.
Gbajabiamila further revealed that he had to defend Elliot against the allegation. Immediately I said to Mr. President, no, Desmond is not part of them. I haven't even spoken to him. I didn't know whether he was part of that. I said, no, he's not part of them. According to him, Tinubu said, I'm telling you from intelligence that he is part of them. Go and tell him to retrace his steps. This is what Mr. President told me. I said, yes, sir. Lọ́rọ̀ kan ṣá, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, wọ́n ní Desmond Elliot tó represent constituency kan ní Surulere mẹ́. Ó ti ṣe 2 term àbí 3 term nsìn, ó tún béèrè fún 3rd term or something. Àwọn ìyẹn ti wá sọ pé kí ló dé ṣé wọ́n nìkan ló wà ńbẹ̀ ní ẹjẹ́ àtúgbé fẹ́ lòmíì. Àti ẹ̀mọ́ pé ó ti yàgbẹ́ sí pátá, ó ti ṣu sága. Ó mọ̀ pé ó ti balẹ̀ jẹ́ godfather politically. Ó ní òun gbọ́, ó ní bàbá overall father pbad ìpé ó pé àwọn ìyẹn bàbá Gbàjà àlàyé yẹn nu fídíò ó gbọ́ fetí ara ẹ gbọ́ pé Desmond Elliot ó wà lára àwọn wo ó wà lára àwọn tó ń dá wàhálà alẹ́ ṣó rántí ìjà Ọbaṣá àti wúmà kan báyìí Coca-Cola àbí kí náà jẹ́ no ó ń ṣe Coca-Cola Fanta ó ní product minerals kan tó ń jẹ́ old ẹran mi létí woman yẹn tí wọ́n ṣe bíríbírí nígbà tí Ọbaṣá tó fi lọ fún holiday labroad kó tó dé ojú ti pa free wọ́n ti yọ dànù wọ́n ti impeach ẹ̀ wọ́n ti gbé woman yẹn sí woman yẹn lóní oore ní nígbà tí bàbá Tinubu padà sọ pé níbo ẹ fẹ́ yọ Ọbaṣá ayé yín fẹ́ laná nìyẹn gbogbo yín tẹ́ bá dìmọ̀ yẹn ìmọ̀ yín ò lè jọ àjẹ́ wípé Ọbaṣá ọmọ dáadáa ni lọ́wọ́ bàbá ẹ̀ o ó bá ti rí Ọbaṣá kó máa ṣàmì ní o ó wà lára àwọn ojúlówó tó ń gbojú ẹ̀ tó ń mojú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó mẹnu bẹ̀ lọ́dọ̀ bàbá pbat o bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ máa bá mi ṣàlò wọn. ní bàbá Tinubu nínú gbogbo yín tẹ́ lọ ṣe kínní yẹn tẹ́ lọ ṣọ̀tẹ̀ yẹn ojú gbogbo yín máa bó ẹ lọ túká lédi tẹ́ gbé síbẹ̀ yẹn yọ dànù láti bó síbó. ọ̀rọ̀ yẹn ṣàdíworo sí woro lọ́rọ̀ kan ṣá wọ́n tú ìpàdé ọ̀tẹ̀ wọ́n tú ká o wọ́n padà yọ mọ̀mọ́ ni mọ̀mọ́ bá forin orin àròsẹ́nu oore ni ìbẹ̀lẹ́wàdé iná oore ni a ò mọ̀ pé bẹ́ẹ̀ ló dùn tó ká tó sáré bó bá jẹ́ pé yín náà mọ̀ ẹ ò ní ilé wa. aláyè máa wo studio bí ta irinṣẹ́ ló kàn jẹ mí ń yà ẹ̀yìn fáǹsì. lọ́rọ̀ kan ṣá wọ́n bá dá Ọbaṣá wọ́n gbé tì tó bá ń gbọ́ wọ́n gbé tì wọ́n lè tì wọ́n mú tì àgbéjù sílẹ̀ lọ́mọdé gbége léra wọ́n yẹ impeach náà tún gbé wọlé padà ń bo ọ̀bí yẹn. lọ́rọ̀ kan ṣá Desmond Elliot wà lára àwọn tó plan dán yẹn ẹ wá wọ ọmọ Yíbò ó wá ń rodán fọmọ Yorùbá lẹ́ bàbá ẹ̀. Desmond àsìkò ẹ ò pay anybody adé ti gbàgbé bàbá Desmond tó máa ń ṣe movie tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí. Yes ẹ ti gbàgbé pé first time ẹ nínú house constituency ẹ ń bẹ̀ ẹ ti gbàgbé nínú house tó ń sọ wípé kí federal government kan cancel social media tí gbogbo wa fi bẹ̀rẹ̀ sí ní tá ńlá nídìí ó ní kó máa ṣe gbá kó máa ṣàwo kò wúlò fẹ́ anybody kò sí anybody tó benefit ń bẹ̀. Kò sí kankan ìgbà tí COVID-19 ṣe bí bucket bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ millions of money tó ń gbé fún Desmond Elliot bucket báyìí ló fi gbé kíní disinfection tó lọ síbẹ̀. You know these people there I don't understand. lọ́rọ̀ kan ṣá wọ́n ní kò ń ṣe wípé ó wà lára àwọn tó fẹ́ impeach tó dá wàhálà lẹ́nu house tó fẹ́ impeach Ọbaṣá ó tún wá fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ ní ilẹ̀ Yorùbá. Desmond tó bá fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ gbọ̀nà ilé bàbá ẹ̀ lọ àbí mọ́mí ẹ̀ because I really don't know ṣọmọ Yorùbá ní sá mi ò mọ̀. Anyway bàbá Gbàjà sóò lóòótọ́ náà fẹ́ yọ yín bí mo ṣe promise yín lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ àbáwọn dúpẹ́ lọ́wọ́ màmí Tinubu. Now our mama be this we no get another one. Now our mama be this Olúrẹ̀mí Tinubu. Now our mama be this Mọ̀mọ́ Rẹ̀mí Tinubu ni ò jẹ́ yọ bàbá Gbàjà. Bàbá Gbàjà tẹ́ bá ń gbọ́ fídíò ẹ máa wò pé báwo lọmọ yín ṣe gbọ́. Èmi mọ́nítọ̀ gbogbo yín ni Ọlọ́run. Náà fọ́ bá di o. Ṣẹ̀mí ò kò sẹ́nibọ̀dì tó ṣẹ̀mí lára yín o. Ìyẹn nìyẹn ṣe ti rí pé tá bá bọ́ sí tá ti bá sọ̀rọ̀ máa rárá fi balẹ̀.
Àgàgà ẹ̀yin fáǹsì mi àti love ara wa tá ti wà tipẹ́tipẹ́ látàyè OG kó tó di IG. Ó yá tí bá ti gbé fídíò jáde ẹ máa rárá fi balẹ̀ tí ó bá yé yín ẹ farabalẹ̀ ẹ padà wá gbọ́ òtítọ́. Òtítọ́ yẹn máa jáde òtítọ́ náà ni ṣùgbọ́n wọ́n á kọ́kọ́ fẹ́ you know. Ibẹ̀ ni kọ́kọ́ náà là ń lọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ máa ń sọ pé Tinubu mi ò sọ wípé Tinubu is the best. Àbí kò yé yín? Ṣùgbọ́n mo kàn fẹ́ kó o mọ̀ ni wípé má tètè jẹ́ kó yẹ ẹ lára láti dọmọnà pẹ̀lú omi ìwẹ̀. Kó o tó kan everybody mọ́gi tẹ̀lé mi kó wá gbọ́ àṣírí irú òbítíbitì ìyà tí ìjọba Jonathan ní ìgbà rẹ̀jíìmù tó fi jẹ́ ìran ọmọ Yorùbá wá fetí gbọ́. Nígbà tí a gba oríṣiríṣi petition lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tí wọ́n yọ kiri níbi tí wọ́n wà, a wá pinnu pé à ń lọ rí Jonathan fún ara ẹ̀ ká béèrè lọ́wọ́ ẹ̀ kí la ṣe fún. Èkíní, àwa la gbé ẹ débi tó wà. Èkejì, nígbà tó ní problem tó jẹ́ vice president tí wọn ò fẹ́ kó o act, àwa la dúró tiẹ̀ ta jẹ́ kó o act. Kí ló wá dé tó jẹ́ pé gbà tó débẹ̀ àwa ló bẹ̀rẹ̀ sí ní yọ. Àwa kà fún gbogbo eléyìí tí wọ́n sọ fún yín yẹn kékeré ni o, kékeré gbà lẹ́rí. Even ní àwọn teachers tó ń jẹ́ principal government school wọ́n yọ àwọn ọmọ akúrò mẹ́. Méje péré kúrò ní principal wájẹ́ ń sọ yìí, méje péré ní principal out of the 49 unity schools. Ó lóun ò mọ̀ wípé òun ṣe jàǹbá fún wa tó bẹ́ẹ̀ yẹn. Ó lóun máa yan ìgbìmọ̀ kékeré kan pé àwọn á ké sí wa wà tó ẹ tuntun interesting pé ẹ fẹ́ yọ o. Director General JAMB Bíbù Ọ̀jẹ́rìndé má yọ o torí ní gbogbo educational sector òun nìkan ló kù bẹ́ẹ̀ o. Tẹ bá bẹ́ kí n kà ń pọ̀ máa kà wọ́n mẹ́wàá ni wọ́n 16 ni wọ́n ẹyọ kan fúnni tó jẹ́ Yorùbá ní wọ́n dẹ̀ tó fẹ́ yọ wọn fẹ́ rìn ní ìwé fún second term má yọ o. Governor Central Bank Yorùbá ló kàn o, ẹni tó wà ń bẹ̀ ti fẹ́ rìtáyà, tó bá ti rìtáyà Yorùbá ni kò fi ṣe o. Director General NTA ó fẹ́ rìtáyà, tó bá fẹ́ rìtáyà Yorùbá ẹni tó kàn o. Olóhùn ti gbọ́. Nígbà tá a dúró fún ọdún kan tí a gbọ́ kankan, àbá tó kágbádá wọ̀, àbá tó gbọ̀nà Àbújá lọ, àbá jókòó ó tún yọ sí wa. Gbogbo nǹkan tá a ní kó o ṣe yìí ó ṣe é. Instead kó o fi ọmọ wa ṣe gómìnà Central Bank, níṣẹ́ ló rìtáyà ẹ̀ tó fi Ìgbò ṣe. Instead kó o fi ọmọ wa ṣe Director General NTA, níṣẹ́ ló fi Hausa ṣe. Ṣé nǹkan míì wà ní ẹ̀ ni? Gbogbo chairmanship tó ṣe 67 ni chairmanship of all parastatals, mẹ́jọ péré ní Yorùbá nù ẹ̀, only 8. Ọmọ Yorùbá tó bá dìbò fún Jonathan ọmọ àlè Yorùbá. Ṣé ọ̀rọ̀ yẹn yí ẹ ṣé òun lè bá ìjọba Jonathan regime? Ìwọ náà ti máa gbọ́ nínú ìtàn wípé ńgbà tí Jonathan wà ń bẹ̀ gbogbo àwọn ọmọ Yíbò nǹkankan, àwọn ọmọ ìjọ, àwọn ọmọ south south east àwọn ló kó jọ sínú ìjọba ẹ̀. Àbó ògbálàyé yẹn dáadáa lẹ́nu dádì ni ṣé Adéfuyè. Kó o lè mọ̀ ní o, ìwọ tó ń condemn Tinubu ó ṣe kó gbogbo tó ọjọ́ ọmọ Yorùbá tí other tribe bá ń sọ mo ní kò gbẹnu ìwọ ọmọ Yorùbá sẹ́ẹ̀ ṣé ogun ń jà yẹn ni. Mo ní ilé bàbá mi ni mo gbé dání, mi ò hate anybody, òtítọ́ ni mo gbá mú. Tó o bá wá jẹ́ ọmọ Yorùbá tó o mọ̀rọ̀ sọ tó o jẹ́ lára sọ̀rọ̀sọ̀rọ̀ yálà lọ́kùnrin bí àwọn bàbá Délé Fàró àti gbogbo yín tẹ́ ń kú káàkiri online. If you look at every key post in Nigeria, Tinubu puts all Yorubas. It's only Yoruba. Tí Igbo bá sọ jẹ́ ó sọ. Tí Northerner bá sọ, wọ́n ní láti sunkún torí ìgbà tí àwọn ń ṣe tiwọn kò sí nǹkan tó ṣàtàkùtù. Ìgbà tí Northern tí Buhari wà ńbẹ̀ ọmọ Yorùbá mélòó ló kó síbẹ̀.
bàbá Bíntí Ọ̀ṣínbàjò tó fi jẹ vice ṣán jẹ́ kó mí títí tó fi kúrò wọ́n render useless. The same northerner ló ń sunkún nù ìjọba Tinubu lónìí wípé wọ́n recognize kí ni orúkọ Shettima kò wà relevant kí náà ṣe fún bàbá Ọ̀ṣínbàjò ńgbà ti Buhari. Ọmọ Ìgbò tí ìwọ náà tó fúlù ara ẹ tó lọ fẹ́ tó lọ ń join propaganda àwọn online nínú àwọn fídíò tó ń ṣe káàkiri láti sabotage Tinubu àtijọba àti everything. Ìgbà tí Jonathan wà ń bẹ̀ ṣó bẹ́tà náà ní. Ṣé iye tí wọ́n rà nǹkan ìwọ tó wà labroad ṣé iye tó ń rà nǹkan nígbà Jonathan ló ń rà nísìn. Mo ní economically gbogbo global ló ti ní problem. Globally we have economic problem. It's not only Nigeria. Ohun tí mo mọ̀ tí wọ́n náà dẹ̀ mọ̀ ni ṣùgbọ́n tá bá fẹ́ pa ajá ní láti sọ lórúkọ kan lè sọ wípé dìgbòlugi ni ó ti ya wèrè ẹjẹ́ abẹ́sógun. Tí Ìgbò àti northerner bá ń sọ̀rọ̀ mo ní kò yẹ kó tọ́ sí ìwọ ọmọ Yorùbá kí ìwọ náà máa bá wọn sọ pé ẹ wá wo Tinubu kìkìdá ọmọ Yorùbá ló kó sí key post ó lò ó fi ti ara ẹgbẹ́ yìí nínú ìjọba Jonathan Port Harcourt Rivers ni ṣùgbọ́n ọmọ Rivers àwọn south àti south east ló kó sínú ìjọba ẹ̀ ó fi ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyà ó fi jọmọ Yorùbá nù ìjọba ẹ̀ kò fún wọn ní post ẹyọkan ọmọ Yorùbá ẹyọkan tó ló tún wà láàrin post àwọn key post tó ṣe wọ́n tún wá bọ́n ṣe máa yọ dànù. Ìgbà tí bàbá láwọn wá lọ bá wípé kí la ṣe fún yín kí ni ìran Yorùbá ṣe fún yín tó tó báyìí. Ẹjọ́ ṣó ògbédè tí wọ́n sọ ṣó ògbóhùn tí wọ́n ló sọ ọ̀nà sọ wípé òun ò mọ̀ pé òun fi ìyà jẹ wá tó tó yẹn can you imagine ní èèyàn tó wà lábẹ́ ìjọba tó yẹ pé òun ló ní ìjọba tó gbé dání tó káwọn èèyàn ẹ̀ síbẹ̀. Ṣé irú àwọn ọmọ Yíbò yẹn ló yẹ kó bọ́ sí online lénìí kó máa condemn Tinubu kí ìwọ ọmọ Yorùbá náà máa bá wọn support ọ̀tẹ̀ tí bá tiẹ̀ jẹ́ ó kàn mọ́ ni o. Tó o bá rí àwọn àṣírí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní northern part of Nigeria nísìn nínú ìjọba Buhari bí wọ́n ṣe jẹ Nàìjíríà run mo sọ fún yín Tinubu ò bá ṣe ń gbé federal account àwọn northerner àwọn El-Rufai Malami Buhari ìyàwó ẹ̀ gbogbo wọn kó gbogbo owó kòkú sísì gbogbo nǹkan tó lè kóná kó wọn empty federal account àti federal house Aso Villa everything. Tọ́bá wá ní Tinubu ń yáwó ọmọ Yíbò wá bọ́ síta pé Tinubu ń yáwó ẹ bèrè lọ́wọ́ wọn ìgbà tí Buhari wà ńbẹ̀ ṣé kò yáwó ìgbà tí Jonathan wà ńbẹ̀ ṣé kò yáwó ṣé iye nǹkan tó ń ra iye price tó ń ra mineral nígbà ayé Jonathan òun ló rà nígbà Buhari àbí òun náà tà nísìn. Owó náírà ìwọ àtẹ̀mí ti mọ̀ pé owó náírà currency kò ní value lọ títí mọ́. So tó bá ń sọ̀rọ̀ 1 million billions kò ní túmọ̀. Ó mọ iye tó ń gba 3 bedroom flat ńsìn. A room and a parlour ó mọ iye tó ń gba ńsìn compared to ayé ìgbà Jonathan ó mọ iye tó ń gbà yẹn. Kì í ṣe wípé economy ìjọba tiẹ̀ náà better. Ṣùgbọ́n bí gbogbo nǹkan ṣe ń lọ káàkiri àgbáyé things are getting tough. Ó ń tough sí ni things are getting harder. Kì í ṣe ní Nigeria nìkan it's everywhere globally most especially after the COVID-19. Globally wọ́n ti remain the same and that is why ó rò pé lásán ní àwọn ìjọba America àbí ní Germany bí ni wọ́n gbé gbogbo àwọn tó scam wọn during the COVID-19. Ṣé gbogbo bàbá kábíyèsí ayé Òpètùmọdù àbí bọ́nà wọ́n wà lára àwọn tó scam tó fi COVID-19 tó ń register business tó lọ gbowó tó bá wá ṣe findings tó rí wípé irọ́ ni ẹ̀wọ̀n rèé o ẹ̀wọ̀n nínú kó dá property kó dówó wọn padà àbí kó ṣẹ̀wọ̀n. For you to know wípé láti after the COVID-19 globally around every country all over the world Yorùbá ẹ má dọmọnù pẹ̀lú omi ìwẹ̀ ẹ má torí ọ̀tẹ̀ àtàbùsí kẹ́ bá yí ara yín jẹ́ mo yìí tuntun sọ mi ò ní kó dìbò fún bàbá Tinubu mi sì ní kó má dìbò fún ilẹ̀ bàbá tèmi lèmi gbé dání ọ̀nà tí ilẹ̀ Yorùbá fi lè ṣe rere nípasẹ̀ Tinubu ṣé òbí ni kí lọ sọ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mọ́lẹ́sẹ̀ ni àbí Àtíkù kò ní béèrè lọ́wọ́ mi pé kí ló kàn òun èèyàn tí mo lè sọmọ náà lélẹ́yìí tí ọ̀rọ̀ yẹn bá yí ẹ tó bá wá rí pé bàbá Tinubu kò pa ẹ́ láyà jẹ kò pọkọ ẹ kò pọmọ ẹ kò ṣẹ́ ẹ rí tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kí ló wá fẹ́ fi parẹ́ ẹ kú ilẹ̀ Yorùbá náà pé wọ́n sọ family house ẹ it belongs to all of us torí ọ̀pọ̀lọpọ̀ wà mú ní tì kẹ́kẹ́ bẹ́ẹ̀ ni wípé ó pa ìyá yín ó pa bàbá yín kò jẹ́ kó lóyún kò jẹ́ kó jẹun àtẹni tí ò ṣiṣẹ́ rí láyé ẹ̀ ìjọba Tinubu ni ò dáṣẹ́lẹ̀ àti gbogbo ẹ̀ ojú mà ti lajú gbogbo yẹn ẹ má gọ sẹ́yìn ká kọ́kẹ́ máa béèrè pé ṣé wọ́n rí yín ojú ti là ṣe ti rí game bó ṣe ń lọ
ṣé ti rí bó ṣe ń lọ ẹ jẹ́ ká gbọ́mọ tinú wa tó bá ìjẹ́ wípé o nífẹ̀ẹ́ ìran bàbá ìran ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá jẹ́ ká jọjà fún ilẹ̀ bàbá wa true ìjọba bàbá Tinubu tó bá yọ Tinubu kúrò ń bẹ̀ tó bá pa á Shettima ló máa take over jẹ́ mo yó ìyà tí rí nǹkan kan tí kò bá win second time ṣé Òbí ló fẹ́ wá ṣe nǹkan tí ìwọ Yorùbá ń béèrè àní ẹ máa gbọ́n mọ́ tinú yẹn ẹ máa ràròjinlẹ̀ má máa dúró lórí nǹkan tó wà wájú yín sìn orúkọ tèmi ò yípadà Ìyédára Kowé ni mò ń jẹ́ kó asọ̀rọ̀ kọ́ lọ́rọ̀ ò gbọ́ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ lọ́rọ̀ fẹ́ fi mí ṣe torí pé òtítọ́ ni mo gbé dání orí òtítọ́ ni mo dúró lé má gbàgbé láti bá mi share ètò má sì gbàgbé láti bá mi drop comment ire o kábíyèsí.